Chairman of the Chairman, how are you? It's a pleasure. Sit down. Thank you. On this side, I always say when people say, hey, well, when will this old hag go out of the way politically? They won't go out of the way. You have to make them go out of the way. They won't voluntarily go out of the way. You have to make it uncomfortable. If you like. I'm not talking. I have never used Yoruba Nation, and I will never. Because I believe that my Nigerianness is bigger than my Yoruba-ness. For me, my Nigerianness is very important because I am more than what I should have been as a Nigerian than as an Oduduwa Republic man. For the past 7 years, I have served as Vice President under a true Nigerian patriot, a servant of the nation in war and peace, and a man of integrity, President Muhammadu Buhari. We have, together, worked through some of the most difficult times in the history of our nation, but we have remained focused on securing the country, on providing infrastructure, and growing our economy. As stipulated by the Nigerian Constitution, our tenure will end next year, which is why I am today, with utmost humility, formally declaring my intention to run for the office of the President of the Federal Republic of Nigeria on the platform of our great party, the All Progressives Congress. That is one. Those who suffer casualty during the gunshot need to answer some questions too. How are they there? How long were they there? What kind of characters are they? Sir, we were told that you were in London, you were in Paris. When did you return? I didn't go nowhere. I'm in Lagosha. And I still hold the title of Asiwaju of Lagos. Oh my God. And I'm still a Jagaban. Who by the grace of God can give 1 billion naira. Who by the grace of God can give 1 billion naira. Ẹni nípa orí ọ̀fẹ́ Ọlọ́run alààyè tí wọ́n lè fún wa ní bílíọ̀nù kọ̀ọ̀kan. Such people should please see my secretary in the office tonight for a very special announcement. Kí gbogbo orú àwọn bẹ́ẹ̀ rí akọ̀wé mi nínú ọ́fíìsì wa lálẹ́ yìí fún ìfitónilétí pàtàkì kan. And then there will be some of you who can say, Daddy, I wish I can give 1 billion, but all I can afford is 100 million. Àwọn kan wà tí wọ́n ní pé bóyá àwọn ìgbà fẹ́ ṣe bílíọ̀nù kan yìí, ṣùgbọ́n ohun tí wọ́n lè rí tipa wọn ká òun náà ni 100 mílíọ̀nù. Such people should also see my secretary after the program tonight. Àpapọ̀ ẹgbẹ́ aláàbò ilẹ̀ Oòduà Yorùbá Homeland Defence and Security Initiative lábẹ́ àkóso ọ̀mọ̀wé Victor Taiwo ṣe ń pe gbogbo wa pátápátá àtolórí àtẹlẹ̀mú sí pàdé àpérò lórí ètò ààbò ilẹ̀ Yorùbá tó fi mọ́ ìfilọ́lẹ̀ ètò ìkówójọ sínú àsùnwọ̀n tá a pè ní Yorùbá Land Security Trust Fund láti wá gbọ́ dẹ́kun fáwọn àjòjì gòdògbò tí òróró wà nílẹ̀ Yorùbá. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ His Imperial Majesty Ọba Babátúndé Adéyẹyẹ Nìtàn Gúúsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọ̀ọ̀ni ilẹ̀ Ifẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Olóyè Abíọ́lá Dòsùnmú Yèyé Oòduà Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà His Imperial Majesty Ọba Frederick Ọbátẹ́rù ẹni tí Ọlọ́run dá kírun tán Olúgbò ti Ògbó ńlá Dr Mike Adenuga Evangelist Mrs Fọlọ́runṣọ́ Alákìjà Pastor E.A. Adébóyè Alhaji Daoud Mákànjú Ọlákíọlá D-Damak Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùúbọn Àràbà Àgbáyé olùbánisọ̀rọ̀ àpilẹ̀kọ ni Ambassador Dr Yẹmí Fáròǹbí tó fi mọ́ akọgun Tọ́lá Adéníyì àti Elder Dr Táyé Ayọ̀rìndé olùgbàlejò àgbà ní gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Olúwarótìmí Akérédolú gbogbo ọmọ. Àtòyìnbó
àti Fúlàní o ẹ̀ ní rójútu ara yín o àti ẹ̀yin ọba àtẹ̀yìn ẹ̀dá sì tẹwà tẹjọ́ ń sọ̀pọ́tì wọn Nàìjíríà gbogbo because àwọn victor wọn Nàìjíríà náà ń rù yín lọ o security abo Yorùbá náà pariwo ilẹ̀ Yorùbá náà pariwo wọn sọ pé ká gba Yorùbá nation o ó yàtọ̀ síra wọn wọn ò ní ká gba Yorùbá nation rárá o àwọn kan fẹ́ dáàbò bo àwọn ọba ẹ̀nà fẹ́ dáàbò bo àwọn ọba àtàwọn olówó ẹ̀nà fẹ́ dáàbò bo bí tó ń lọ ni mo sọ fún yín o àwọn ọba ẹ̀yin tálíkà kò sí ètò kàn yín o kò sí wọn kan ràn yín o wọn kúkú ràn yín tẹ̀ ẹ̀ náà bẹ́yìn pariwo tó ń pa wọn ràn yín o but àwọn ní security wọn fẹ́ double security wọn ni àwọn Fúlàní ará kò ṣe fún yín àwa ètò báyẹ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ bá ẹ̀yin ọba wa nǹkan tó ń wá nìyẹn wọ́n fẹ́ ká crawl wọ́n fẹ́ bend wọ́n fẹ́ break wá sọ́kọ̀ àwọn ọba sọ́jọ́ ẹ̀rọ wa lọ́wọ́ ìyẹn náà wá jáde àwọn aṣorí gidi gbogbo rí aláǹgbá báyìí wọ́n máa ní ọmọ wa ẹ̀yẹ ní sùúrù ẹ má ti jagba Yorùbá nation ẹ ṣe báyìí gbogbo rọ́bìṣì yẹn wọ́n wà wá sẹ́ wọ́n tàn wá wọ́n kó wa lọ sínú oko ẹrú ni tó bá sọ ní ayé yìí ẹni tó betray Africa jù àwọn elders àtàwọn balẹ̀ Yorùbá ni yes àwọn náà betray Africa jù. The worst in my own time tí màá rí tán betray a whole race òun làwọn àgbàgbàlẹ̀ Yorùbá àtàwọn ọba ní ìrírú ẹ̀rí Yorùbá race mo yín àwọn àgbàgbà betrayer ni wọ́n betrayer ló pọ̀ jù ní wọn nítorí owó wọ́n dẹ̀ fi millions of Yorùbá wọ́n dẹ̀ fi sọ wọn sínú gbèkùn inú òkùnkùn nítorí nǹkan táwọn fẹ́ jẹ kó dẹ̀ jọmọ wọn nìkan mo ti ṣiṣẹ́ lórí ìbíṣẹ́ Ọbásanjọ́ yẹn lórí Dangote Ọbásanjọ́ wa náà tó ń lò tó fi ń tà wá lẹ́rú táwọn ìbò yẹn ń lò Tinubu extra tire ló jẹ́ fún òyìnbó wọ́n kàn fẹ́ wọ́n máa fi pa láìpẹ́ kí kàn fẹ́ fi palẹ̀ Yorùbá wọ́n fẹ́ paná ẹ̀ ìrìn meeting tó ń ṣe lábẹ́lẹ̀ mo sọ fún yín yẹn bí Katiku step down tó bá ti dé yẹn but Ọlọ́run ò ní fi ń ṣe àwa Yorùbá nìṣẹ́ àti gbé flag wa ẹ jẹ́ sọ yín tó bá ti gbé death sẹ́ kí gbogbo ọmọ Yorùbá yẹn youth ẹ̀ bọ́ta but security náà security ń lọ lọ́wọ́lọ́wọ́ so òmìnira Yorùbá 2022 òun ní kẹ́ fàkáǹtì sí òun ní kẹ́ fowó sí ibẹ̀ ní kó wó wọ̀ ibẹ̀ láti nídòwó mi sọ pé àkáǹtì tó kò dáa o but ibi tá ti nílò lọ́wọ́lọ́wọ́ sin ó ní security ṣé bó ṣe ń pa ṣé báyìí máa wò rí táwọn bá tó ń sọ̀rọ̀ yìí àwọn bá tó ń sọ̀rọ̀ yìí pẹ̀lú bó ṣe bú wọn tó máa ṣe bú wọn máa tún náà wọn máa dáyín lò bí kò ń torí pé àwọn ti ní fọkànbalẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn òyìnbó àwọn tó ń tà wá lẹ́rú nìyẹn the same thing táwọn bàbá wọn ṣe tó ń tà wá lẹ́rú tẹ̀fì rí wa ìran wa tó wà ní Brazil káàkiri gbàgbáyé nítorí mirror nítorí rédíò wọn làwọn lè ń sìn nítorí private jet nítorí limousine Rolls Royce àwọn dẹ̀ tó ń tà wá wọ́n tún tà wá ewu bí ilẹ̀ Yorùbá ṣe rí yàmàyàmà ṣáwọn ilé wa àwọn wèrè tí Victor yìí wá polówó ṣáwọn èèyàn wá jẹ́ àgbàre àwọn àgbàre làwọn ilé bàbá ẹlẹ́bùbọn ẹ má kàn fẹ́rẹ̀ yín o èyí mọ̀ pé kàn ti jú lọ nítorí pé ẹ wà one way sided ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn lẹ́fi tẹ̀lé wọn lọ a mọ̀ pé Yorùbá nation lẹ̀ ń fẹ́ àwa mọ̀ yẹn àwọn eléyìí ẹ má kàn fẹ́rẹ̀ yín o àwọn ọmọ Yorùbá sí wọn nígbọ́ yẹn ẹ má jọ fẹ́rẹ̀ yín o bá jẹ́ mi ò ní lọ ẹ má jọ fẹ́rẹ̀ yín o àwọn eléyìí ẹni ẹ̀tàn àdèmọ gan ṣe pólí wọn kàn lè lo lórúkọ bàbá ìgàn síbẹ̀ kí ọba gan máa mọ̀ ṣó tán wọn lè lò sí kí wọn mọ̀ gbogbo àwọn eléyìí ẹ wò ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ pé ṣé dáhùn kan wà tẹ́ pé wọ́n wà gọlíbù gan ṣé dáhùn kan wà tẹ́ pé wọ́n mọ̀ Tinubu àwọn kan wà tán tún wà nọ́ńdà ọmọ Tinubu tẹ́ pé ọmọ Tinubu làwọn tún ti ń jẹ so bí pírámìdì ni sọ kan wà lọ́ńdà ọmọ Tinubu tẹ́ pé bẹ́ẹ̀ náà ti ń jẹ òun làwọn míì tẹ́ irú àwọn Victor yìí àwọn tẹ́ pé wọ́n mọ̀ pé ọmọ ẹ̀ làwọn súnmọ́ jù bóyá wà nìyẹn Ọbásanjọ́ náà kan wà náà tó ń so mọ́mọ́ ẹ̀ mo lè sọ bí Mafia ni ìrántí àbúgbà Mafia méjì ni mẹ́ta ni wọ́n ti join pọ̀ Mafia kan ni Ọbásanjọ́ Mafia kan ni Jagaban ìyẹn Tinubu ṣẹ́gẹ́ ti ń sìn so àwọn Mafia yẹn sọ wọ́n fẹ́ kó wọn pọ̀ through onírìnṣà because onírìnṣà mọ̀ pé Ọbásanjọ́ àti Tinubu wọn agree so òun ló fẹ́ kó àwọn Mafia méjì tó máa ti kó wọn pọ̀ kọ́n fi lè stop Yorùbá nation ibi tán lọ mú sọ fún yẹn that's just it because iṣẹ́ yẹn lọ lábẹ́ wọ́n yìí ṣe meeting yẹn ní àná àbíjẹta wọ́n ṣe meeting tí mo sọ yìí